Èyí ni ètò Iri Òwúrọ̀, níbi tí a ti ń yiri ọ̀rọ̀ Ọlọ́run wò láti lè dàgbà sókè nínú ẹ̀mí àti fún ìtọ́ni bí a ti ń jáde lọ lójoojúmọ́. Ìwé Bíbélì Àjùmọ tí a tẹ̀ jáde láti ọwọ́ àjọ ìwé mímọ́ Scripture Union Nigeria ni à ń lò. Bíbélì kíkà wa ní òwúrọ̀ yìí ni a ó rí nínú ìwé Jòhánù orí 8 ẹsẹ̀ 21 títí dé 47. Ó kà báyìí: nítorí náà, Jesu wí fún àwọn Júù tí ó gbà á gbọ́ pé, bí ẹ bá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi, ẹ ó jẹ́ ọmọ ẹ̀yìn mi ní tòótọ́, ẹ ó sì mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Wọ́n dá a lóhùn pé, irú ọmọ Ábúráhámù ni àwa jẹ́, àwa kò sì ṣe ẹrú fún ẹnikẹ́ni rí láé. Ìwọ wá ṣe wí pé ẹ ó di òmìnira. Jesu dá wọn lóhùn pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tí ó bá ń dẹ́ṣẹ̀, ẹrú ẹ̀ṣẹ̀ ni. Ẹrú kì í sì gbé ilé títí láé, ọmọ ní ń gbé ilé títí láé. Nítorí náà, bí ọmọ bá sọ yín di òmìnira, ẹ ó di òmìnira ní tòótọ́. Mo mọ̀ pé irú ọmọ Ábúráhámù ni ẹ̀yin jẹ́, ṣùgbọ́n ẹ̀ ń wá ọ̀nà láti pa mí, nítorí ọ̀rọ̀ mi kò rí àyè nínú yín. Jesu sọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ nípa ara rẹ̀. Ohun tí èmi ti rí lọ́dọ̀ Baba ni mo sọ, ẹ̀yin pẹ̀lú sì ń ṣe èyí tí ẹ̀yin ti gbọ́ láti ọ̀dọ̀ baba yín. Wọ́n dáhùn, wọ́n sì wí fún un pé, Ábúráhámù ni baba wa. Jesu sì wí fún wọn pé, ẹ̀yin ìbá ṣe iṣẹ́ Ábúráhámù, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin wá ọ̀nà láti pa mí, ẹni tí ó sọ òtítọ́ fún yín, èyí tí mo ti gbọ́ lọ́dọ̀ Ọlọ́run. Ábúráhámù kò ṣe èyí, ẹ̀yin ń ṣe iṣẹ́ baba yín. Nígbà náà ni wọ́n wí fún un pé, a kò bí wa nípa panṣágà, a ní baba kan, èyí sì ni Ọlọ́run. Jesu wí fún wọn pé, ìbá ṣe pé Ọlọ́run ni baba yín, ẹ̀yin ìbá fẹ́ràn mi, nítorí tí èmi ti ọ̀dọ̀ Ọlọ́run jáde, mo sì wá, bẹ́ẹ̀ ni èmi kò sì wá fún ara mi, ṣùgbọ́n òun ni ó rán mi. Èéṣe tí èdè mi kò fi yé yín, nítorí ẹ kò lè gbọ́ ọ̀rọ̀ mi. Ti èṣù baba yín ni ẹ̀yin jẹ́, ìfẹ́kúfẹ̀ẹ́ baba yín ni ẹ sì ń fẹ́ ṣe. Apànìyàn ni òun jẹ́ láti àtètèkọ́ṣe, kò sì dúró nínú òtítọ́, nítorí kò sí òtítọ́ nínú rẹ̀. Nígbà tí ó bá ń ṣèké, nínú ohun tirẹ̀ ni ó ń sọ, nítorí èké ni, àti baba èké. Ṣùgbọ́n nítorí tí èmi ń sọ òtítọ́ fún yín, ẹ̀yin kò sì gbà mí gbọ́. Ta ni nínú yín tí ó ti dá mi lẹ́bi ẹ̀ṣẹ̀? Bí mo bá ń sọ òtítọ́, èéṣe tí ẹ̀yin kò fi gbà mí gbọ́? Ẹni tí ń ṣe ti Ọlọ́run á máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí èyí ni ẹ̀yin kò ṣe gbọ́, nítorí ẹ̀yin kì í ṣe ti Ọlọ́run. Ọmọ ẹ̀yìn Jesu tòótọ́ ni ọ́ bí. Ẹ̀kọ́ kíkà òní tọ́ka sí àwọn ojúṣe tí a fi lè mú ọmọ ẹ̀yìn Jesu tòótọ́. Dídúró nínú ọ̀rọ̀ Olúwa ṣe pàtàkì fún ọmọ ẹ̀yìn tòótọ́. Ẹsẹ̀ 21. Èyí ní í ṣe pẹ̀lú dídi ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run mú ṣinṣin, kí a sì máa gbé nínú rẹ̀. Jákọ́bù orí 1 ẹsẹ̀ 22. Mímọ̀ òtítọ́ ṣe pàtàkì nínú jíjẹ́ ọmọ ẹ̀yìn. Òtítọ́ náà ni ó sì sọ ọ́ di òmìnira. Ẹsẹ̀ 22. Ṣe àkíyèsí irú òmìnira tí Jesu ń fi fún àwọn tirẹ̀ ní ẹsẹ̀ 36. Irú ẹni bẹ́ẹ̀ náà yóò sì pa ọ̀rọ̀ Olúwa mọ́ pẹ̀lú ìtẹ́tísílẹ̀ sí Ọlọ́run. Ẹsẹ̀ 37 àti 54. Iṣẹ́ àwọn ènìyàn ní ẹsẹ̀ 39 tako ìjẹ́wọ́ ẹnu wọn. A kò lè fi ọ̀rọ̀ ẹnu lásán jẹ́ ọmọ ẹ̀yìn Jesu bí kò ṣe nípa ọ̀rọ̀, ìwà àti ìṣe wa. Ìmọ́lẹ̀ wa gbọ́dọ̀ tàn fún aráyé láti mọ Olùgbàlà tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀. Àdúrà: ràn mí lọ́wọ́ láti mọ òtítọ́
kí n sì di òmìnira nípa ìmọ̀ yìí. Àmín.